Ọlọ́run yóò fi ẹ̀mí gígùn dá ọ lọ́lá. Sharafadeen. Ọlọ́run yóò fi ẹ̀mí gígùn dá ọ lọ́lá. Kí wọ́n má ṣe kú lọ́mọdé, àmì o. Kí wọ́n má ṣe fa àìsàn ló gbà. Àkànní. Ọlọ́run yóò fi ẹ̀mí gígùn dá ọ lọ́lá. Ọlọ́dúnmọdún ẹ̀ lọ́dún, olóṣùmọṣù ẹ̀ lóṣù. Òní lọ́jọ́ ọ̀hún tàbí ọ̀sáyé, àyájọ́ òní lóṣù ọ̀hún kò. Ojúmọ́ rẹ lónìí jẹ́ o, jẹ́jẹ́ láyé jíjí tí mo jí lónìí. Ájìá Sílífàt aya Agúnbíadé ló pè mí lórí aago. Ó ní jẹ́jẹ́ láyé òní lọ́jọ́ ọ̀hún tàbí olólùfẹ́ mi, olówó orí mi, ẹni bí ọkàn mi. ALHAJI SHARAFADEEN OLASUNKANMI Àkànní ọmọ Agúnbíadé sókè èèpẹ̀. Ó ní kí n bóun tara ṣàṣà kí n forin ṣàyẹ̀ sí ọkọ tó mọ ìyáya rere lọ́ọ̀dẹ ọkọ. Òní ọjọ́ kẹfà oṣù kẹrin ọdún 2022 l'ALHAJI SHARAFADEEN pọ́mọ 50 ọdún lókè èèpẹ̀. Happy 50th birthday celebration fọ́mọ Agúnbíadé. Ọkọ Ájìá Ọmọlọ́lá Sílífàt Àkànní, àbá ọdúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó dá ọ sí dòní. Òun là ń fọpẹ́ fún, òun là ń fìyìn fún. Alihamdulilayi fún sáàtì ọba ọ̀gá ògo. Ọlásùnkànmí, àbá ọdúpẹ́ o. Tó o bá wò ó látẹ̀yìnwá, ọ̀pọ̀ náà jọ bí yín sáyé lọ́jọ́ kan náà, ṣùgbọ́n tí wọ́n ti ré kọjá lọ sájú ilé ọ̀run. Ọ̀pọ̀ ló wà lójú pópó tí ẹjọ́ jẹ́gbẹ́ kan náà, ṣùgbọ́n wọ́n ti dá láàrùn ọpọlọ. Ọ̀pọ̀ náà dárò ọjọ́ òní sọ́nà tí wọ́n ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n lọ́jọ́ òní torí àárín fẹsẹ̀ sí. A ò fi yọ̀ wọ́n, àfi ń mọ rírì Olúwa ni. Ó yá gbéjí tóbi fún wa ìdòlè kọ̀hár. Olúwa lọ́pẹ́ tọ́ sí, yá rọ́bì lọ́pẹ́ yẹ tó tún mú ọdún èyí. Ọdún ọpẹ́ lèyí jẹ́ o. Ìdùnnú ṣubú láyọ̀ lónìí torí o pọ́mọ 50 ọdún lókè èèpẹ̀. Bí ó ti ṣe orí kádùn lónìí, ò ní fọwọ́ gbọ́mọ sí, ò ní fojú sunkún aya, ò ní bá wọn kú ní rèwerèwe, ò ní dèrò ẹ̀yìn láéláé, òkìkí rẹ̀ á kàn ní rere. Ájìá Sílífàt Ọmọlọ́lá aya rere lọ́ọ̀dẹ ọkọ. Ó ní kí n máa kí ọ, ó ní ò ní rí bànújẹ́ lára òun, ó ní ò ní rí bànújẹ́ lára ọmọ. Ó ní àtòṣì àtàrùn kó máa gbénú ìgbẹ́ wò ọ́, towó tọmọ ni kó máa yanú lé wá kí ọ. Ó ní ò ní fọdún èyí dágbére fáyé, ò ní fọdún èyí ṣàṣemọ. Àwọn ọmọ rẹ̀ Abídèmí, Ajíbọ́lá pẹ̀lú Òkìkí ọlá wọ́n ní kí n máa kí ọ. Wọ́n ní okun ayẹyẹ ìrọ̀ ọdún tuntun. ALHAJI SHARAFADEEN Ọlásùnkànmí ọmọ Agúnbíadé. Èmi mọ̀ ọ́ délédélé, mo fẹ́ bá ọ yanú lé bàbá tó bí ọ lọ́mọ. Ìyẹ̀rú ọ̀kìn ni ọ́ o. Ọmọ ọlọ́fà mọ́jọ Ọlálọ́mí Abíṣújó kọ ìjàkadì lóru Ọ̀fà. Ìjà kan tí wọ́n ń jà lọ́fà lọ́jọ́ ọjọ́ sí. Ọlálọ́mí ojú ta ló ṣe? Ó ṣojú ebè làálàá, ó ṣojú poro nínú oko. Ìbá ṣojú olóko ìbá làwọn ọmọ làárẹ ọmọ bùúre, ọ̀kan ò gbọ́dọ̀ jù kan. Bọ́kan bá jù kan nílé ọlọ́fà mọ́jọ, ogun ló ń dá nílé bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ odò mẹ́ta tí ń bẹ nílé ọlọ́fà mọ́jọ. Ọ̀kan ní kẹ́pẹ̀rẹ̀ ńlá kẹfìbò òun kóhun ó dòkun. Èkejì ní kẹ́pàgbò bọ̀lọ̀jọ̀ kóhun ó dọ̀sà. Ẹ̀kẹta ní kẹ́pàkùkọ gàgàrà kẹfìbò òun kóhun ó dodo gbàágbá. Ọba ní ọ̀kọ̀ọ̀kan Ọ̀fà ti tágbòórà, ọ̀dọ̀dọ̀ yín ti tẹ́rin ńlá pa. Èyí ẹ péré ńlá fún òlè dòkun, èyí ẹ pàgbò bọ̀lọ̀jọ̀ fún òlè dọ̀sà. Àmọ́ èyí ẹ pàkùkọ gàgàrà fún ṣe bóun ló dọ̀gbàágbá. Ọ̀gbàágbá omi ńlá tí ń ṣubú láró, òun lọ́dọ̀ agúnlódò lọ́fà, odò omi tí gbogbo ọmọ Ọlálọ́mí ń bù mu. Òun lọ pàkàpí kí mo kúnlẹ̀ ń rẹ̀ lẹ́jọ́ mọ́ ìjàpẹ̀ kí abẹ́ òwú. Ẹni bá tọ́lọ́fà níjà onítọ̀hún á dára rẹ̀ lẹ́bi. Ọ̀fà òmọ̀ká
ẹrú ẹ̀ ló mọ̀ ká ọlá lọ́mí abiṣu gbàràgbà lóko gúnugún ni mo rí mo dáṣà kẹrìírí 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 àkàlà ni mo rí mo dáṣà kẹ̀ǹbẹ̀kùn ọmọ ọlá lọ́mí ni mo rí mo dáṣà lámì lápá ìyẹ̀rú ọ̀kìn ni mo rí mo dáṣà lámì lábẹ́ mi ò pé ẹ má lámì o ṣùgbọ́n ẹ má jáde ó jinlẹ̀ lápá mi kúkú ń dùkú abẹ́wé gẹ̀rúrú gẹ̀rúrú ní tànàmọ́ ànàmọ́ ló ń jẹ wọn nílé ọlá lọ́mí ẹni tí ò ní jẹyà ànàmọ́ ajẹ́pọ̀ nítọ̀hún ò ní dọ́fà ní ìyẹ̀rú ọ̀kìn ọlọ́fà mọ́jọ ALHAJI SHARAFADEEN tí ó bá ń gbóhùn lẹ́nu mi ájìyà sílífàt ọmọ lọ́lá aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ ló rán mi níṣẹ́ ọ̀hún tí wọ́n bá ń béèrè wípé ta ló ti ń kọrin ewì látẹ̀ẹ̀kan Rasheed Ọbáṣọlá jẹ́jẹ́ láyé lèmi ń jẹ́ làwa ni bàbá tó bí mi lọ́mọ.